èmi sìn nǹkan tó wà nílé wa a máa rí ọmọ tó máa bẹ̀ sí ń ṣe tí ò ní parẹ́. kí àwọn tó bá yàn tó tí ò jẹ́ ẹ ní sùúrù kò sẹ́ni tí ò ní nǹkan sí ìdílé àbẹ́ ẹ̀ ní nǹkan tẹ́ ẹ ṣe ń dílé. àní kí ni Ismail yẹn wá bá ń lẹ̀ tí ò jẹ́ pa. òrìṣà bàbá wọn kò jẹ́ kó parun àti bí bàbá wọn ṣe yíwọ́ padà kó mú mọ́ ẹ̀sìn ẹ̀ òun ni muslim jẹ́ wá sọ fún ilé ni ká ẹ lè mọ̀lé àwọn ìṣẹ̀ṣe tó ń bú muslim tó ń ṣe gbogbo tó ń bú àwọn babaláwo mùsùlùmí ló jẹ́ kí ìṣẹ̀ṣe kó dúró láìsí mùsùlùmí wọn lè ṣẹ̀ṣe ẹ lọ wo gbogbo nàìjíríà lénìí dé ìlọrin mèsì jàmbá tó ń sọ pé àlùkámọ̀ ni bàtà àwọn kékeré tó bá kúrò nílùú wa tó bá lọ kírun nílọrin tó bá padà dé alọ́wọ́ ojú ẹ̀ pé ó lọ kọ́ jàmbá wá ní mèsì jàmbá ibi tí ìbàdàn fi ṣẹ́ wọn bàtà àwọn kékeré bí ìbàdàn bá ń yàgbẹ́ á máa ya jàmbá inú ẹ̀ díẹ̀díẹ̀ bí ìlọrin yàgbẹ́ lógún ọdún kò ní ya jàmbá ẹ̀. so ìbàdàn ti lé. ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbé ẹ̀ sílẹ̀ so bí ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣe ní nìyẹn so kẹ́ máa wò àwọn tó ń tewé ọmọ tó ń tewé eku táwọn babaláwo fi ń ṣe àlàájì lẹ́ máa bá bẹ̀ mùsùlùmù ni ẹ lọ ṣèwádìí ẹ ní gbogbo ìbàjẹ́ ẹlẹ́ Ìgbò o fẹ́ rorí ọká ni o fẹ́ rorí èrè ni o fẹ́ àparò lóye ni o àwọn lẹ́ máa bá ń bẹ̀ ní gbogbo iléèwé ọmọ. aláàjì bẹ́ẹ̀ ni aláàjì Ismaila Kazeem gbogbo lẹ́ máa bá Unisa Taofik bẹ́ẹ̀ ni Taofik gbogbo ẹ̀ lẹ́ máa bá ẹ lọ ṣèwádìí mú ìbá. so tí àwọn yẹn ọba sí àti òun náà sọ pé wọn ṣe tó parun bẹ́ẹ̀ babaláwo bá fẹ́ eléwé ọmọ mùsùlùmí ló fẹ́ tó ń tewé ọmọ ẹni Christian tábàlẹ kó ń tewé ọmọ ajẹ́ pé ogun ló lé désẹ̀lẹ̀ tàbí kérúbù bẹ́ẹ̀ ni àwọn ní àwọn àtẹrẹ eku bí Ìlọrin ṣe sọ pé àwọn gbèsè tó yìí ẹ lọ bẹ ẹ borí eku ẹ borí ìjàpá ẹ gbọ́ orí kìnìún tí o bá já àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń para wọn ní àfáà lélẹ̀ báwo oníṣègùn lé wọn ò méwé àwọn bàbá àtijọ́ mewé tó bá dọ́jà wọn á ṣe gbé fún wọn pé aláàjà ẹ bá ń wéwé yìí aláàjà ṣe máa rà láǹgbá oyè àwọn ẹlẹ́ máa bá bẹ̀ ẹ lọ ṣe research wọn padà wá kẹ́ ẹ padà àwọn ẹlẹ́ máa bá bẹ̀ nǹkan tó máa fẹ́ yọ fún yín Ọlọ́run ò pa mùsùlùmí rẹ